Èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist bí a ṣe gbọ́ wọn ni àwọn ẹ̀gbọ́n kábíyèsí obìnrin wọn nínú bí wọn nígbà tí wọ́n gbọ́ wípé um, àǹtí wa gospel ọkọ wọn ti tẹ́lẹ̀ bàbá ọmọ wọn wípé wọ́n wá sun ilé èyí tó jẹ́ pé kábíyèsí tó ń rà fún wọn. Wọ́n ní àwọn ẹ̀gbọ́n kábíyèsí obìnrin ní pé abomination ni wípé báwo ni bàbá ọmọ wọn ti tẹ́lẹ̀ àṣewá máa sun ilé èyí tí kábíyèsí rà fún wọn allegedly bí a ṣe gbọ́ nìyẹn o ẹ̀yin ará ilé allegedly bí a ṣe gbọ́ ni o. Nǹkan tá a gbọ́ ni pé lórí ọ̀rọ̀ pé Queen Naomi ń padà bọ̀ wá sínú palace yìí wọ́n ní preparation oríṣiríṣi ló ń lọ. Wọ́n ní ọkọ àǹtí wa chọ́ọ̀chì wọ́n ní ó ti ń wá bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n jọ ń rìn kiri wọ́n jọ máa ń lọ from one place to the other tó dẹ̀ jẹ́ pé wọ́n ní kábíyèsí wọ́n ti ń gbọ́ fìrìnfìrìn àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n wọ́n ní láti bí ọ̀sẹ̀ kan wọ́n ní bẹ́ẹ̀ ni máa yìí ń sun ọ̀dọ̀ àǹtí wa chọ́ọ̀chì wọ́n ní láti bí ọ̀sẹ̀ kan ni máa yìí ti ń sun bẹ̀ wọ́n ní ó ń ya everybody lẹ́nu pé kí ni máa yìí ń sun ọ̀dọ̀ àǹtí wa chọ́ọ̀chì fún láti bí ọ̀sẹ̀ kan. Ẹ̀yin náà ẹ mọ̀ pé àǹtí wa chọ́ọ̀chì ló kọ́kọ́ ra lé èyí tó jẹ́ pé wọ́n wà very very happy láti sọ pé àwọn máa move wọ́n ní nǹkan tí kábíyèsí fi ra ilé yẹn fún wọn nìyẹn ẹ̀yin ará ilé. Wọ́n ní ìgbà tí wọ́n dẹ̀ ra lé yìí wọ́n ní inú kábíyèsí dùn sí wọn nítorí pé àwọn ni ẹni àkọ́kọ́ tí wọ́n ra lé yìí. Wọ́n ní so láti bí ọ̀sẹ̀ kan ní ìsìn ni arákùnrin yìí fi ń sun bẹ̀. Ẹ̀yin èèyàn ilé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Àtúndé Mashola Gist TV àtúndé bí a ṣe ń dé akí ọmọdé akí àgbà ẹ káàbọ̀ sí Mashola Gist TV Mashola dé o àtúndé àgbétútù dé àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist lórí royal gist lórí celebrate gist Mashola túndé o àtúndé Mashola Gist TV àtúndé. Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV lẹ́ẹ̀kan sí i à ń ṣe advert lórí channel yẹn kàn sí wa ní masholagist@gmail.com lẹ́ẹ̀kan sí i masholagist@gmail.com ọlọ́run á ran gbogbo wa lọ́wọ́ o ọlọ́run á wà pẹ̀lú gbogbo yín o òkè òkè ni ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé àmín. Bí a ṣe gbọ́ wọn ní àwọn ẹ̀gbọ́n kábíyèsí wọn nínú bí wọn nígbà tí wọ́n gbọ́ wípé ọkùnrin yìí inú ilé. So ẹ̀yin èèyàn lé wọ́n ní bí àwọn ẹ̀gbọ́n kábíyèsí wọn ní bó ṣe wá sínú palace nìyẹn pé báwo ni àǹtí wa chọ́ọ̀chì a ṣe gbé ọkọ wọn ti tẹ́lẹ̀ wá sí inú ilé èyí tí kábíyèsí rà fún wọn wípé kó máa sùn bẹ̀ wípé irú abomination wo nìyí wípé kí ló dé tí yẹ pé ẹ̀yin olórí ẹ̀ tí ẹ̀ ní ìbẹ̀rù kábíyèsí rárá wípé àwọn ò gbọ́ irú nǹkan báyìí rí láyé àwọn wípé ṣé àìfẹnipẹni àìfẹyànpẹyàn ó ní ó mú àǹtí wa ṣọ́ọ̀ṣì ṣe irú nǹkan báyìí. Wọ́n ní àwọn ẹ̀gbọ́n kábíyèsí wọn ní inú bí wọn gan o ìpè irú ìwà rádaràda wo ni allegedly bá ṣe gbọ́ ni o wọ́n ní bí ó ti tó bí ọ̀sẹ̀ kan tí arákùnrin yìí ti ń sunbẹ̀ wọ́n ló ti tó bí ọ̀sẹ̀ kan tó ti ń rìn kiri bóyá wọ́n rè pé kábíyèsí ò ní gbọ́ ni o bóyá wọ́n rè pé àwọn èèyàn ò ní rí wọn ni o wọ́n ní ó ti tó bí ọ̀sẹ̀ kan tí àwọn méjèèjì ti ń rìn kiri tí wọ́n ń ṣe àwọn nǹkan kan pọ̀ ṣùgbọ́n nǹkan tó ń ṣe pọ̀ kò yé wa ṣùgbọ́n wọ́n ní ilé àǹtí wa chọ́ọ̀chì allegedly bá ṣe gbọ́ wọ́n ní ilé wọn ni ọkùnrin ti ń sùn bàbá ọmọ wọn ní ilé wọn ló ti ń sùn láti bí ọ̀sẹ̀ kan nǹkan tá a gbọ́ nìyẹn allegedly tó ń lọ lórí social media kábíyèsí nǹkan tán máa ṣe àmọ́ ṣùgbọ́n wọ́n ní ìgbà tí àwọn yèyé mẹ́ta gbọ́
wọ́n ní gbogbo àwọn ẹ̀gbọ́n kábíyèsí náà bínú náà wá bá wọn pé irú ìwà wo ni wọ́n wù yẹn tó jẹ́ pé ẹni tó ti bímọ fún tí wọ́n wá gbé wá sí ilé èyí tí kábíyèsí rà fún wọn ipe abomination ni ọ̀rọ̀ yìí ẹ̀yin èèyàn lè bá ṣe gbọ́ nìyẹn tá a bá tún gbọ́ update lórí ọ̀rọ̀ yìí a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ a dúpẹ́ lórí gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nílé a dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo àdúrótì yín àti fún gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe tẹ́ ń like tẹ́ ń comment gbogbo nǹkan tẹ́ ń ṣe lórí channel yìí a dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run elédùmarè á bá wa wà pẹ̀lú ilé àti ọ̀nà yín ilé àti ọ̀nà yín kò ní dojúrú o gbogbo bẹ́ẹ̀ ṣe ń nífẹ̀ẹ́ wa ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà o ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o òkè òkè ni ọlá yín á máa lọ o ọlá yín ò ní wálẹ̀ láìláì please share this video like and subscribe god bless you all.